lórí àléwọ́ bẹntiróòlù ẹgbẹ́ òṣìṣẹ́ bínú kúrò lọ́dọ̀ ààrẹ wọ́n níṣe níjọba yìí ń tan aráàlú lásán. lórí àléwọ́ epo bẹntiróòlù ẹgbẹ́ òṣìṣẹ́ bínú kúrò lọ́dọ̀ ààrẹ wọ́n níṣe níjọba yìí ń tan aráàlú lásán. kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tí wọ́n bá sọ fẹ́ẹ̀yàn pé inú ń bí àwọn aṣojú ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ orílẹ̀-èdè wa, èyí tí alága wọn kọmrẹ́dì Joe Ajero ṣáájú ikọ̀ ọ̀hún lọ ṣèpàdé pàtàkì kan pẹ̀lú àwọn tí wọ́n ṣojú ìjọba àpapọ̀ ilẹ̀ wa. Pẹ̀lú ìbínú ni wọ́n fi kúrò níbi gbọ̀ngàn ìpàdé kan èyí tó yẹ kó wáyé nílùú Àbújá lọ́jọ́ Friday ọjọ́ 28 oṣù keje ọdún 2023 yìí. Kókó ohun tó mú káwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ ilẹ̀ wa ọ̀hún sọ pé ó bí àwọn nínú tó sì fà á táwọn fi bínú jáde níbi gbọ̀ngàn ìpàdé náà ni pé kò jọ pé àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí ṣetán rárá láti fetí sí igbe àti ẹ̀dùn àwọn aráàlú, nítorí pé ṣe ni wọn kò ka ìpàdé àlàáfíà tí wọ́n pè láti wá ojútùú síṣòro táwọn aráàlú ń kojú lẹ́yìn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yọwọ́ ìrànwọ́ epo kúrò kún rárá, tó sì jẹ́ pé ṣe ni wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìpàdé náà láti ìgbà tíjọba àpapọ̀ ti pè fún ìpàdé ọ̀hún. Wọ́n ní àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé mẹ́ta kan tí wọ́n yẹ kó wà lórí ìjókòó lákòókò ìpàdé tó yẹ kó wáyé lọ́jọ́ Friday ni wọn kò sí lórí ìjókòó, tí wọn kò sì sọ ìdí pàtó kan tí wọn kò fi yọjú. Èyí àtàwọn ohun kọ̀ọ̀kan ni wọ́n sọ pé ó bí àwọn nínú táwọn fi jáde kúrò níbi ìpàdé náà. Àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n sọ pé ó yẹ kí wọ́n wà níbi ìpàdé náà ní ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé kan tó máa ń rí sọ̀rọ̀ mọ́tò akérò the mass transit, ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó máa ń rí sọ̀rọ̀ afẹ́fẹ́ tí mọ́tò lè lò the compressed natural gas CNG, àti ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó máa ń rí sọ̀rọ̀ bí wọ́n ṣe máa pín owó táwọn aláṣẹ ìjọba láwọn fẹ́ pín fáwọn aráàlú tí wọ́n pè ní cash transfer. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ náà làwọn aṣojú ẹgbẹ́ òṣìṣẹ́ NLC dé sí gbọ̀ngàn ìpàdé náà lẹ́yìn táwọn ẹ̀ṣọ́ ẹnu géètì níbi tí wọ́n máa ń gbà wọnú ọgbà ọ̀hún ti dá wọn dúró síta fún àìmọye wákàtí tí wọn kò sì fààyè gbà wọ́n láti wọnú ọgbà ọ̀hún. Bí wọ́n ṣe ti débi ìpàdé náà ni wọn kò rí àwọn abẹnugan kọ̀ọ̀kan, àwọn bíi olórí òṣìṣẹ́ orílẹ̀-èdè yìí Honorable Fẹ́mi Gbàjàbíàmílà àtàwọn olórí ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé ọ̀hún gbogbo lórí ìjókòó làwọn pàápàá bá fìbínú kúrò níbi ìpàdé náà, tí wọ́n sì sọ pé àwọn kò ní jókòó pẹ̀lú àwọn kọ̀ọ̀kan tí wọ́n ń ṣojú ìjọba ilẹ̀ wa tí wọ́n wà lórí ìjókòó lọ́jọ́ náà. Ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè wa tó gbà láti bá oníròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò fẹ́ ká dárúkọ òun síta fún ìdí pàtàkì kan sọ pé kò jọ pé àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè wa ṣetán rárá láti mú gbogbo ìlérí wọn ṣẹ lórí bí wọ́n ti ṣe ń fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìpàdé náà, pàápàá jùlọ nígbà táwọn abẹnugan tó yẹ kó wà lórí ìjókòó fún ìpàdé ọ̀hún kò sí níbẹ̀ rárá. Ohun tí mo rò ni pé àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè wa kò ṣetán. Ẹ̀tàn ni ìpàdé àlàáfíà tí wọ́n sọ pé àwọn pè láti wá ojútùú sọ̀rọ̀ owó ìrànwọ́ epo tí wọ́n yọ yìí. Bí wọ́n bá ṣetán ni wọn kò ní máa fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ìpàdé náà. Àwọn abẹnugan tó yẹ kí wọ́n wà lórí ìjókòó kò sí níbẹ̀, bẹ́ẹ̀ kò sóhun tá a lè ṣe lẹ́yìn àwọn tó jẹ́ ojúlówó ọ̀hún bá a bá ṣèpàdé kankan pẹ̀lú àwọn tá a bá níbi ìpàdé yẹn. Wọn kò ka ìpàdé náà kún rárá, ìdí rèé tá a ṣe kúkú sọ pé a ò ní ṣèpàdé kankan pẹ̀lú ìwọ̀nba àwọn tá a bá níbi ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wí. Ẹ ó rántí pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ yìí ti fún Tinubu àti ìjọba rẹ̀ ní gbèdéke ọ̀sẹ̀ kan péré láti wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo bẹntiróòlù àti owó ọjà tó gbẹnu sókè. Àìjẹ́ bẹ́ẹ̀ ìyanṣẹ́lódì tí kò lásìkò tí yóò dópin làwọn máa gùn lé láìpẹ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.